jẹun nìyẹn ọlọ́mọdì náà mọ́ wa ìjọba ṣe ń tó dáa adẹ̀fàdúrà ràn wọ́n lọ́wọ́ ṣùgbọ́n kán rántí àwa tá à ń dúró ní oòrùn nínú òkè. Ẹ káàbọ̀ sórí ìkànnì Atọ́pinpin TV iléeṣẹ́ móhùnmáwòrán tó ń tọpinpin eléyìí tí ṣe òkodoro ọ̀rọ̀. Ìlú Ìwó ọmọlọ́dọ̀bà la wà nípínlẹ̀ Ọ̀ṣun lórí ọ̀nà tí ìjọba ṣe ní ìlú Ìwó eléyìí tó jẹ́ pé ìgbésẹ̀ ti bẹ̀rẹ̀ lórí ẹ̀ pàápàá jùlọ lórí àwọn tọ́rọ̀ ń kàn nípa wíwó ṣọ́ọ̀bù àti wíwó ilé wọn lulẹ̀. Wọ́n ní ìjọba ti ṣèlérí pé wọ́n fún àwọn ní owó ìrànwọ́ pé àwọn fọ́ọ̀mù kan ti jáde òun ló gbé wa jáde ẹ máa bá wa ká lọ. Dárúkọ yín fún àwọn aráalé. Orúkọ tèmi ni Ọláìyá Ìṣọ̀lá. Àdúgbò bo la wà yìí? Arárọ̀ ní Ìwó Yalẹ́sùn. Nílùú Ìwó. Bẹ́ẹ̀. A rí gbọ́ pé ìjọba fún àwọn tí ọ̀rọ̀ ń kàn nípa àwọn tí wọ́n wó ilé wó ṣọ́ọ̀bù wọn lórí ọ̀nà tí ìjọba fẹ́ tún ṣe. Ṣé lóòótọ́ ni fọ́ọ̀mù dé ọ̀dọ̀ tí yín náà? Ọjọ́ tó pẹ́ wo kù díẹ̀ wọ́n mú fọ́ọ̀mù lòdì bàtà ń kọ nọ́mbà sí gbogbo ilé. Wọ́n mú fọ́ọ̀mù wá pẹ̀lú àdéhùn pé wọ́n ó ṣe ìrànlọ́wọ́. Ǹjẹ́ ẹ ti wá rí nǹkan kan gbọ́ láti ìgbà náà? Kí wá ní ìmọ̀ràn yín sí ìjọba? Ìmọ̀ràn wa sí ìjọba ni pé a dúpẹ́ lọ́wọ́ ìjọba wọ́n ṣe wọ́n kù fọmọ ènìyàn ṣe. Ìmọ̀ràn wa tí wọ́n ní pé títì kan fẹ́ ṣe oore ni fún ìlú ṣùgbọ́n kán tètè bá wa ṣe pápápá kó lè ba àyà nítorí gbogbo àwa tá à ń bàjẹ́ ṣàrí ní sin abẹ́ ògùn ẹ̀là làwà wọ́n ti wó ṣọ́ọ̀bù wa ṣùgbọ́n a mọ̀ pé nǹkan tó bá fẹ́ dáa yóò kọ́kọ́ ṣe bákan bákan náà kán tètè bá wa ṣe lákòókò kán mọ́ sọ wá sí sọ́fánẹ́s jù kán tètè bá àwọn tó ń wọlé náà wó ṣọ́ọ̀bù wa tó bá fẹ́ fi ràn wá lọ́wọ́ ọ̀nà tó kálukú tí ń jẹun nìyẹn ọlọ́mọdì náà mọ́ wa ìjọba ṣe ń tó dáa adẹ̀fàdúrà ràn wọ́n lọ́wọ́ pé ipa àwọn ò ní pín nítorí olórí tó bá rántí ìlú láti tún ṣe ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ọlọ́run mọ̀ ràn wọ́n lọ́wọ́ ṣùgbọ́n kán rántí àwa tá à ń dúró ní oòrùn nínú òkè ètò iṣẹ́ ẹ̀kọ́ máa ń bí ìyá tó jẹ́ láì náà nìyẹn tó dẹ̀jẹ̀ pa ní ṣọ́ọ̀bù wọn wo torí pé wọ́n fẹ́ ṣe àtúnṣe ìlú ni ọlọ́run ràn wọ́n lọ́wọ́ ló ṣe lè bá wa ṣe àtúnṣe tí wọ́n ṣe kí títí ò tètè yà ní kíákíá àwọn tán bá sì tún fẹ́ fún ní nǹkan gbàmọ́bìnú gẹ́gẹ́ bí ẹ ṣe wó ṣọ́ọ̀bù tí wọ́n wọlé kan jẹ́ kó yá ọlọ́run ò dáhùn náà dúró. Ẹ ṣeun ìyá wa. ẹ tó nílé yìí wọ́n jẹ́ Rashidi Oyèbánjí Rashidi onímọ̀ rẹ̀ kiri lọ́rùn òtítọ́ ni wọ́n gbé fọ́ọ̀mù yẹn wá nígbà gbé fọ́ọ̀mù wá síbí yìí wọ́n sì ya fọ́tò wọ́n ní ọjà ó sì ya fọ́tò wọ́n ní ọ̀sáìn gbogbo tẹ́ béèrè nínú wọ́n ní àwọn wà fún wa ní owó ìrànwọ́ wọn àti ìbí o wọn gbogbo tẹ́tẹ́ fẹ́ ṣe wọ́n ti ṣe ọtí wọlé lọ́wọ́ yìí o àti ìrànwọ́ o. Kí wá ní ìmọ̀ràn yín sí ìjọba? Ìmọ̀ràn wa sí ìjọba ni pé wọ́n tètè dá wa lóhùn Ọlọ́run ràn wọ́n lọ́wọ́ nígbà fẹ́ bẹ́ẹ̀ ni pé ǹjẹ́ ṣe dá ọtí alọ́rùn ìwé àwọn náà fẹ́ kí àṣírí owó tètè kò lórí dúkìá wa. Ẹ bá dárúkọ yín fún àwọn aráalé ìyá wa. Èmi ni Síkírátù Àyọ̀ká. Àyọ̀ká. Bẹ́ẹ̀. Àdúgbò bo la wà yìí? Ilé ayé. Ilé Àríyé nílùú Ìwó. Àríyé nílùú Ìwó. Ìyá wa ṣé lóòótọ́ ni pé fọ́ọ̀mù dọ́dọ̀ tí yín náà nípa àtúnṣe títì tíjọba ń ṣe nípa ilé àti ṣọ́ọ̀bù tíjọba wó ṣé fọ́ọ̀mù dọ́dọ̀ tí yín náà nípa owó ìrànwọ́? Wọn ò tí ì ràn wá lọ́wọ́. Ṣùgbọ́n wọ́n mú fọ́ọ̀mù dọ́dọ̀ yín. Fọ́ọ̀mù ò mú fọ́ọ̀mù kankan fún wa ní ara. Kí wá ní ìmọ̀ràn yín síjọba? Kí wọ́n ṣe ìrànlọ́wọ́ tí wọ́n bá ṣe fún wa náà. Orúkọ yín fún àwọn aráalé ìyá wa. Ọmọlé Àríyé. Ọmọlé Àríyé. Àdúgbò bo la wà yìí? Àríyé lọ́lá. Àríyé lọ́lá. Ọmọ Bàṣọ. La wà báyìí lọ́wọ́ nílùú Ìwó. Ṣé lóòótọ́ ni pé wọ́n mú fọ́ọ̀mù kan débí wáyé? Àrí fọ́ọ̀mù kankan. Ẹ̀rí fọ́ọ̀mù kankan nípa owó ìrànwọ́ tíjọba lòun ó ṣe fáwọn tọ́rọ̀ ń kàn. Àrí nǹkan kan o. Kí wá ní ìmọ̀ràn yín sí ìjọba? Ìmọ̀ràn wa ni pé kí wọ́n ṣàánú wa. Ìlérí tí wọ́n ṣe fún wa kí wọ́n dákun kí wọ́n torí aṣáájú ẹ̀dá kí wọ́n bá ní mú un sẹ́wọ̀n. Inú wa dùn sí tí wọ́n ṣe torí pé wọ́n tó máa ra àlù wọ́n tó mú un ṣe gágágá. Ọlọ́run wà pẹ̀lú àwọn náà o wọ́n máa ṣe wọn ò ní ṣìṣe o wọ́n ṣàánú wa o Ọlọ́run wà pẹ̀lú àwọn náà o torí ìdí tí wọ́n fi ṣàánú wa ni wípé àwọn bàbá wa tí ń mọ ẹbí ẹ̀gbẹ́ẹ̀dẹ́ àṣẹ̀ṣẹ̀ tó lọ ra sọ́tà tó fi tún wọn sí ni kí wọ́n ṣaláàbò lórí wa kí wọ́n ṣàánú wa kí wọ́n ràn wá lọ́wọ́. Atọ́pinpin.